lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 21 nínú oṣù kejìlá ọdún 2025, the 21st of December 2025, ẹni erémàwò lágbo àwọn Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá ní ilẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní pàápàá jùlọ ìlú Ògbómọ̀ṣọ́, ibi tó ti ń jẹ kàkan tó fẹ̀kọ̀ yàngàn lé nígbà tí gbajúgbajà pásítọ̀ ni tí ó jẹ́ ọ̀kan lára àwọn pásítọ̀ adarí ìjọ Christ Apostolic Church CAC ti ìlú Ògbómọ̀ṣọ́, èèyàn pásítọ̀ JS Adégòkè, tí bàbá náà tí ó kú lójijì tó jáde láyé lójijì tó sì pé dàsìkò yìí ní àwọn ọmọ ìjọ pásítọ̀ JS Adégòkè àti àwọn tó mọ bàbá náà ni wọ́n sì ń ṣe ìdárò ẹ̀. Bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn pásítọ̀ tí wọ́n gbajúmọ̀ tó sì lórúkọ ní ìlú Ògbómọ̀ṣọ́ tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òkìtéńté lórúkọ pásítọ̀ JS Adégòkè yóò wà. Bẹ́ẹ̀ ni bàbá òun jẹ́ alákòóso àti olùdarí ìjọ Christ Apostolic Church Òkè Ayọ̀ tó wà lágbègbè Maternity ní ìlú Ògbómọ̀ṣọ́. Yàtọ̀ sí eléyìí, èèkàn ńlá nínú ìjọ CAC ìní pásítọ̀ JS Adégòkè, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn pásítọ̀ ńláńlá nínú ìjọ CAC ó ní wọ́n máa ń torí bàbá náà máa ń torí ẹ̀ wá sí ìlú Ògbómọ̀ṣọ́. èèyàn kan máa ń ṣàbẹ̀wò sí àwọn míì, wọ́n sì wá máa ń ṣe ètò ìsìn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀, èèyàn CAC Òkè Ayọ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tún gbọ́ pé bí bàbá náà tó bá ń ṣe ìwàásù, ọ̀pọ̀ èèyàn ni wọ́n máa ń gbádùn ìwàásù ẹ̀ tó sì máa ń jèrè ọkàn nítorí pé wọ́n ló ní ìmọ̀ kíkún nínú ẹ̀kọ́ Bíbélì àti nípa ẹ̀sìn Kìrìsìtẹ́nì dáadáa. Ṣá o, lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ní ìròyìn òjijì náà jáde pé bàbá Òkè Ayọ̀, gẹ́gẹ́ bó ṣe máa ń pe pásítọ̀ JS Adégòkè, pé bàbá náà ó ti dágbére fáyé o, tí ariwo ẹkún tó sì gba ìlú Ògbómọ̀ṣọ́ àti láàrin àwọn ọmọ ìjọ ẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé àìsàn ó ti ń ṣe pásítọ̀ JS Adégòkè láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, tó sì jẹ́ pé àìsàn náà ni wọ́n ti ń gba ìtọ́jú fún sí bàbá ọ̀hún, ṣùgbọ́n tó jẹ́ pé táìsàn lèèyàn lè rí ṣe èèyàn rí tán lọ́jọ́ ṣe, èèyàn pé ẹlẹ́mìí padà gbà lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àgbọ̀ ìpè nítorí àìsàn tó ń ṣe pásítọ̀ JS Adégòkè, èyí tó ti ń gba ìtọ́jú sí, inú ò jẹ́ káwọn èèyàn kan gbọ́ ìwàásù ẹ̀ tó máa ń ṣe ní orí rédíò Parrot FM tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́, èyí tí ó jẹ́ ti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, olóògbé Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà. àìsàn yìí ni wọ́n ti ń gba ìtọ́jú fún pásítọ̀ JS Adégòkè, tí ò jẹ́ kó lè ṣe ìwàásù ẹ̀ lórí rédíò mọ́, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn ọ̀hún ó padà la ikú lọ lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí.